ok ìwòsàn tí Quran lè ṣe ṣe ń gbọ́ mi number one a ní ìwòsàn physical Quran máa ṣe bí a èwo jẹ ẹ ní fún wa ìwòsàn lápẹẹrẹ ẹ spiritual fún wa Quran máa lápẹẹrẹ ṣe so físíkà ayé yẹn kí fún n wa fún yín lápẹẹrẹ lápẹẹrẹ ṣé torí bá ń fọ́ mí ń sìn àbí tínú bá ń run mí ayé kí n ṣé àyà wà tá lè kà tó máa jẹ́ kí inú run yẹn lọ àbí tí wọ́n bá yìnbọn ṣé àyà ayé wà kí tí n mo lè kà ṣàlàyé ẹ jẹ́ ń délẹ̀ físíkà tẹ̀ ń sọ ni ṣé àyà wà tí mo lè kà sára tí máa lọ gbáyà sí ìbọn báyìí tó máa ṣá mi ládàá ṣó wà lára físíkà nìyẹn tó bá wà ẹ sọ fún wa ẹ ṣe. ṣeré tí ayé bá ṣe ń gbọ́ mi sìn ayé wa tẹ́ka wọ́n ń ṣe rúkìá fún yàn ẹni tó bá ya wèrè tí wèrè tá à ń jọ ní wọnú ẹ̀ rúkìá wà tí wọ́n ẹ fi sọ jáde àyà náà a fẹ́ láwọn mọ̀ aya tó rò kẹ́yàt ẹ máa gbọ́ mi Mr. Lawal ẹ má jẹ àwọn òfin àròyìn gbígbà ok ẹ sọ kọ́lá àyà Musa náà fún wa nínú kàdé ká kúránì là ń sọ ẹ sọ ọ̀ya nínú súrà báyìí báyìí Musa o kò jù bẹ́ẹ̀ lọ. nínú àwọn aya yẹn kúlẹ̀ àwùzù bí rọ́bì nurse Kí ló lè ṣe maliki nurse ó lè ilahi wo orí nurse fífọ́ gbogbo yín ó mọ̀ lè tẹ́yìn wo náà inú mú ẹni sùúrù ẹ ó lè tán wo inú orí fífọ́. ẹ jẹ́ kí n sọ̀rọ̀ yín tó máa ń bí mi olówó èkó ẹ kí jẹ́ kéèyàn sọ̀rọ̀ yín tó máa ń bí mi nú nìyẹn kúlẹ̀ àwùzù bí rọ́bì lè falak ṣé ń gbọ́ mi ń sìn a fi ń ṣẹ́gun ọ̀tá ni a fi ń ṣẹ́gun gbogbo nǹkan tí ó bá jẹ́ nǹkan bí àṣàsí à ń ṣe nìyẹn ṣé ń gbọ́ mi ń sìn tẹ́ bá wá ń sọ̀rọ̀ pé orí fífọ́ ẹ ti understand àyà tẹ́ kà torí bá ń fọ́ yín ó wà ṣùgbọ́n ìsìláàmù tiwa ṣe understand kò fi alẹ̀ sórí tí kò yẹ kó fàyàbalẹ̀ lé lórí ìwọ torí bá ń fọ́ ẹgẹ́ lọ́wọ́ ẹ̀ ń sìn lọ́dọ̀ àwọn lágbáwá àwọn náà ní àwọn nǹkan nílẹ̀ Yorùbá wa náà a ní àwọn nǹkan tí wọ́n ń lò ẹni sùúrù ẹ kí n sọ̀rọ̀ fún yín. ẹ má bínú ẹ ti ń lẹ́ filẹ̀ Yorùbá wa lẹ̀ nǹkan tá a béèrè lọ́wọ́ yín ṣé àyà wà tó lè wo orí fífọ́ ẹ̀dẹ̀ ló wà ẹ fún wa ní àyà bẹ́ẹ̀ ó wà bẹ́ẹ̀ ni máa fún yín máìkì sìn ẹ fún wa ní àyà náà tó ń wo orí fífọ́ inú rúnrún kò jù bẹ́ẹ̀ lọ́kọ́ tá a fẹ́ mọ̀ ni pé ṣé Kùránì láǹfààní àyà wo ló ń wo ẹ̀sọ́ àyà náà fún wa kàkà tínú bá ń wá torí bá ń fọ́ wa o àyà tó ń wò ẹ sọ fún wa. tínú bá ń rún yín ṣe ìgbà tí a bá ka àwọn ọ̀hún min sharri man khalaq tẹ bá fi ìgbàgbọ́ kà a'udhu bi kalimatillahi tammati min sharri man khalaq. èwo ni kí lẹ ẹ má bínú èmi máa ní láti kọ́ mi bẹ́ẹ̀ yẹn kí lẹ mí ìgbà Allahumma àfíìní fi bàdà àfíìní fi sámú la ilaha illa anta. Mr. Lawal ẹ dúró nǹkan tẹ́ sọ ní pé ìgbàgbọ́ yẹn kò yé mi o ṣé torí bá ń fọ́ mi ń sìn tí n bá wá lo paracetamol ṣé mo gbọ́dọ̀ fi ìgbàgbọ́ sí paracetamol yẹn kó tó ṣiṣẹ́ ni. tẹ́ get Mr. Lawal tẹ́ get nǹkan tó mo sọ ṣá. ẹ sọ pé gbogbo nǹkan tó bá ti jọ mọ́ Ọlọ́run ẹ jẹ́ kí n sọ̀rọ̀ ẹ jọ ẹ fún mi time gbogbo nǹkan tó bá ti jọ Ọlọ́run mo láìpẹ́ yàn tẹ́ béèrè yẹn. wọ́n ní tẹ́ bá ní ìgbàgbọ́ lórí ẹ̀ kó máa ṣiṣẹ́ bóyá tẹ́ béèrè yẹn mo láìpẹ́ gan. tí ẹ bá ní epo nínú mọ́tò yín bẹ́ẹ̀ ni tẹ́ bá re epo sí ẹ̀wọ̀n kí mọ́tò yìí ò lè ṣiṣẹ́ ṣe mọ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ẹ wáyé kí n wá ṣàlàyé kí n kàn fún gan tó bá ṣe oògùn fún ẹ tó o bá ti ní ìgbàgbọ́ nínú oògùn tán ṣe fún ẹ nínú Ifá ṣé ń gbọ́ mi sà òun náà là ń sọ gbogbo ẹ náà ní ilẹ̀ wa nìyẹn nílẹ̀ Yorùbá tí o bá ti nígbàgbọ́ pé kò ní ṣiṣẹ́. a ò sọ̀rọ̀ oògùn fún yín kò sí gbàgbọ́ nú ẹ̀ oògùn tí ò bá jẹ́ wọ́n sọ pé ewé ẹ̀ lókù kan kò sí nǹkan tó ń jẹ́ gbàgbọ́ so ẹ gbé gbàgbọ́ dànù àwa ò ní gbàgbọ́ ń bì tó gùn ò bá ti jẹ́ ewé ẹ̀ lókù kan simple so nǹkan tèmi ń sọ fún yín ẹ ṣe sùúrù kẹ́ gbọ́ wa clearly Quran tí a máa kà tí orí ẹni sìn báyìí orí ń fọyàn bí ìsìn mo á fẹ́ kó kí ni nǹkan tí máa lò. ó mo ti sọ fún yín ẹ̀kan ẹ̀. ẹ sọ̀nà adé ká gbé jáde ká kà á. òun náà mo sọ fún yín yẹn jẹ́ fi gbàgbọ́ kà. Quran kí ni èwo ni ìgbàgbọ́ yẹn ní kí ẹ yọ kúrò bẹ́ẹ̀. ẹ fi ìgbàgbọ́ kà. tẹ́ bá ti fi gbàgbé bá ti sọ̀rọ̀ gbàgbọ́ àbòsí ti wà bẹ́ẹ̀ sí nǹkan tó ń jẹ́ ẹ fi gbàgbọ́ kà ìtumọ̀ ìgbàgbọ́ ẹ mọ. Mr. Lawal ọ̀dọ́ yín pariwo ẹjọ́ ẹ̀sọ́ àyà náà ká gbé síta fẹ́ ká tiẹ̀ fọ́wọ́n yẹn láǹfààní kọ́ jẹ àǹfààní látọ̀dọ̀ yín wọ́n á lè mọ̀ pé Kùránì o kò ń ṣèwé lásán mọ́ o nǹkan ti wà ńbẹ̀ torí bá ń fọ́ ẹ tinubu ní àyà ti wà tó máa lọ ka o so Allah tó bá jẹ́ pẹ̀lú èlé tọ́mú wá ń sìn tí Allah bá ṣe léyìí
màá gbà fàlà pé Allah àlùjọ̀nú ẹ̀ ó gbìyànjú àmọ́ tí ò bá sí Allah useless torí ìwé ẹ̀ kò sí nǹkan tí ìwé ẹ̀ wá lè dá ṣe àwa ní ewé méjì lásán tó yẹ pé ó máa dìbọn mú máa dàdá mú so Allah àti gbogbo kùránì ìwé àdì kùránì so kò wọ́n ní nǹkan tí ìwé yẹn lè ṣe ojú gbà mí tí fàlà àti Muhammadu so tẹ́bá ẹ̀sọ́ àyà náà ká ètè bá yín ẹ má sọ tẹ́ ẹ sọ ẹ mọ́. ẹ̀sọ́ àyà náà yìí là ń dúró de ẹ̀sọ́ àyà náà ká tó tẹ̀síwájú. ẹ fún mi ní few minutes ṣé ń gbọ́ mi ń sìn kí n sáàṣì fún ẹ máa rí ń sìn. ẹ lọ sáàṣì fún so fún ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa lára ilẹ̀ tí ń rí yẹn tá a bá ń sọ fún yín pé Quran ìwé lásán bíi newspaper ni Quran tẹ́ bá ń gbọ́ newspaper wúlò ju Quran lọ torí tẹ́ bá ka newspaper ẹ máa mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bí yá nǹkan kan fẹ́ ṣẹlẹ̀ wọ́n á sọ sínú ìwé ìròyìn Quran ìwé lásán tó jẹ́ pé ìtàn wọn lárúbáwá lọ sọ sínú ẹ̀ bí Muhammadu ṣe gbàyàwó ọmọ ẹ̀ ó wà ń bẹ̀ tó bá rí Christian má bá ṣọ̀rẹ́ ẹni tí ń ṣe Christian má bá ṣe bàbá àti ìyá ìtọ́ bá ṣe Islam má bá ṣe àwọn ìtàn yàmáyàmá yẹn ló wà ní Quran bọ̀bá yìí sì wọ́n ní Quran àyà kan wà ó máa wo orí fífọ́ inú ẹ̀dọ̀ dúdú wọ́n fẹ́ fún wa ní àyà náà àti rí sí pé Arab level irọ́ lásán ni. èèyàn kan sọ pé àyà jẹ̀díjẹ̀dí tán bá ní yẹn náà. ẹ má bínú olórúkọ ẹjọ ẹ jẹ́ kí n wọlé díẹ̀ so Mr. Lawan tí èèyàn bá sáré wá bá yín lọ́nà tí ẹnìyẹn orí dẹ̀ ń fọ orí yẹn ti fẹ́ pa ẹ̀ṣẹ̀ máa lọ máa wá kínní ó yẹ kẹ́ ẹ mọ̀ sórí kó máa dún lórí yín ni àbí báwo. lọ wo gọ́gù wọn bọ̀ ẹ kàn dé gọ́gù ló túnṣe máa ṣàlàyé fún wọn. Bọ́lá Musa mọ́jẹ́ ìtúbi ìṣẹ̀ iná láàṣà yubutiluhu iná láàlá yusuf amalu mufsidin. kúránkínni. àyà yẹn ibi tó wà ni mo fẹ́ sọ ṣe ọ̀dà. ó yẹ sọ fún mi kí n gbé jáde. kọlù Musa ó yàtọ̀ rí Musa ni mo gbọ́. Suratu Yunus Quran 81. Suratu Yunus Quran 81. Aya 81. Èmi mo mú tí ariwo yẹn pọ̀ Quran 81 verse kíni Quran 81 verse 1 Quran 81 verse 3 verse kíni. àwọn ọmọ pariwo ń bẹ̀ yẹn fún wa ní kíní ìkí àná Mr. Lawal Quran 81 verse kíni náà. level irọ́ pọ̀ àwọn ará bíi báyìí sìn aṣọ àyà. Hello, sorry, please, can I come up? Suratu Yunus is not Quran 81. No, Suratu Yunus, Aya 81. Suratu Yunus, Aya 81. Ẹ kálẹ́ o, ẹ jọ̀ọ́ má bínú tí mo lè sọ. Ẹni sùúrù ẹ jẹ́ ká dá Mr. Lawal lóhùn. Ẹ ṣe. Ṣé wọ́n ti lọ ń wò ó? Quran 10 ni Quran 10 Aya 81 àmúbọ̀ náà. Gba Quran 10 gbé wá mi ti gbé díẹ̀ má wọrí. Òun ni Quran 10 Suratu Yunus. When they did olówó Èkó mo ti gbé dé. Ok, ìbéè ní ìgbàdo. Ẹ kọ́kọ́ sọ̀rọ̀ mi o, ṣé ń gbọ́ mi? Ẹ jẹ́ kàkà. Ẹ pa máìkì ẹ jẹ́ kàkà. Ìbéè ní ìgbàdo. So ẹ̀yin èèyàn ó ní tinú bá ń run yín àbí tóbi bá ń fọ́ yín tí mọ́tò yín bá tán lójú ọ̀nà. Ẹ ṣe sùúrù tí mọ́tò yín bá tán lójú ọ̀nà wọ́n ní ayé àtẹlẹ kàlélẹ̀. Mr. Lawal ẹ pa máìkì Mr. Lawal. Mr. Lawal wọ́n lè lò fún jẹ̀díjẹ̀dí bẹ́ẹ̀. wọ́n lè lò fún jẹ̀díjẹ̀dí àtọ̀pọ̀ ẹ̀yìn náà. àti mọ́kólé ọ̀pá ẹ̀yìn ara rú ẹ̀dọ̀ gbogbo nǹkan. àtẹnukójú ẹ̀ bá ti fọ́. bẹ́ẹ̀ ni gbogbo níṣe lọ́lẹ̀ lò fẹ́ni tó bá jẹ májèlé náà ó lè lò. irọ́ kò ṣiṣẹ́ fẹ́ni tójú ẹ̀ bá fọ́ ò torí ó ṣiṣẹ́ sẹ́ àkànbẹ́jẹ́ kàkà náà. gbogbo níṣe náà sọ. gbogbo níṣe lọ́dún ṣe sẹ́ tó ní bàbá nígbàgbọ́. When they did. nígbà tí wọ́n ṣe. Moses wí pé. What you have produced is mere magic.
nǹkan tó ṣe yìí ó jẹ́ nǹkan àràǹbárà, nǹkan Allah will ìyàlẹ́nu. surely make it useless. Allah máa jẹ́ kó má jámọ́ nǹkan kan, Ó á jẹ́ pasán. aṣọ di jàǹbùtẹ́, Allah máa sọ dasán. aṣọ di jàǹbùtẹ́ nǹkan kò ní jámọ́ nǹkan kan. For Allah certainly does not set right the work of the corruptors. Allah nítorí òun ò tiẹ̀ fẹ́ fojú rí nǹkan tó wáyé pé bíyá ó rí bákan tí ò jọra wọn. So ẹjọ́ gbogbo ilé tẹ bá ń wò wá, ẹni tó bá rí bí Mr. Lawal ń sìn, tẹ lọ fi ọmọ sílé kéwú wọn. Ṣé mọ̀ pé nǹkan tó máa kọ́ ọmọ yín, wọ́n á sọ fọ́mọ yín pé kó lọ gbáyà sí ìbọn, àwọn ti ka kéwú kan sínú omi, kó lọ bá wọn, kó lọ fàyà gbà àbọ̀n, kó lọ fàyà gbàdá. But báyìí sìn, ṣe rí pé Mr. Lawal Mr. Olówó Èkó ẹ jẹ́ kí ẹjẹ adélẹ ṣe rí sí pé nǹkan tí Mr. Lawal mú wá yín sí in fact ẹwọ ẹjẹ ń pa máìkì torí mi mọ̀ nǹkan tí mo fẹ́ sọ ẹjẹ mo káwọ́ sókè Ẹ jẹ́ kí- kẹ́lómi gba máìkì.